olùdámọ̀ràn lórí ètò ààbò Nàìjíríà ìyún National Security Adviser NSA Alhaji Nuhu Ribadu mà ti tú àṣírí ńlá lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí àti bí ètò ààbò Nàìjíríà bó ṣe dàrú pátápátá tí Nuhu Ribadu sì tú àṣírí pé àwọn agbófinró pàápàá àwọn sójà àti àwọn ọlọ́pàá àwọn gan ló ń gbàbọ̀dè fún Nàìjíríà tó jẹ́ wípé àwọn ìbọn tí ìjọba tí wọ́n rà fún àwọn sójà àti àwọn ọlọ́pàá ìní àwọn agbófinró kan iná máa lọ ń tà fún àwọn oníṣẹ́ bíi pàápàá àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń pè ní terrorist. Lásìkò tí Nuhu Ribadu tó ń sọ̀rọ̀ ní iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn ìbọn àti àwọn nǹkan ìjà ogun èyí tí wọ́n pè ní National Center for the Control of Small Arms and Light Weapons ní ìlú Àbújá nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ìní Ribadu máa jẹ́ kó di mọ̀ pé nínú ìwádìí tí àwọn ṣe fínífíní àti nínú àwọn afẹ̀míṣòfò àti àwọn ọ̀daràn apààyàn tí ọwọ́ tẹ̀ gbogbo àwọn àbọn àti àwọn nǹkan ìjà olóró táwọn gbà lọ́wọ́ wọn nígbà tí àwọn yóò yẹ̀ wò àwọn yóò rí pé tìjọba ni èèyàn pé ìtìjọba àpapọ̀ Nàìjíríà tó ń rà fáwọn ọlọ́pàá àwọn sójà àti àwọn agbófinró gbogbo ni onígbà táwọn bá wa bẹ̀rẹ̀ ìwádìí táwọn wọ́ọ̀dìí àwọn ọ̀daràn táwọn mú náà wọn ní ṣe làṣírí yóò tú wípé àwọn sójà Nàìjíríà àtàwọn ọlọ́pàá fúnra wọn àwọn ni wọ́n ń ta àwọn nǹkan ìjà ogun tíjọba tó rà fún wọn láti fi dáàbò bo ọmọ Nàìjíríà àwọn ló tún lọ ń tà á fún àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá. Nuhu Ribadu wá jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú iléeṣẹ́ táwọn ṣí yìí ìyún iléeṣẹ́ National Center for the Control of Small Arms and Light Weapons òní iṣẹ́ ìní àwọn yóò máa ṣe láti bẹ̀ láti jẹ́ kí àwọn mọ bí wọ́n ṣe ń kó ìbọn wọlé lọ́nà àìtọ́ àti nǹkan ìjà ogun lọ́nà tí ò bófin mu bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀nàkọ́nà tí àwọn aníṣẹ́ ibi tí wọ́n fi ń gbà tán fi ń rí nǹkan ìjà ogun ìjọba ìyún àwọn àbá tíjọba ń rà fáwọn agbófinró bó ṣe ń dọ́dọ̀ wọn làwọn yóò máa ṣe ìwádìí táwọn yóò sì máa fojú àwọn àṣebí táwọn yóò máa fi hàn fún gbogbo ọmọ Nàìjíríà láti rí.